western culture tá a mú wá sínú society wa ní Nàìjíríà báyìí ní tí yóò kó bá wa lọ́pọ̀ jù bẹ́ẹ̀. Number one western culture tá a mú wá kò ní equal right láàrin ọkùnrin àti obìnrin, kò sí equal right níbì kankan. Ẹ má jẹ́ àmọ́ tàn á jẹ ntọ́kùnrin lè ṣe obìnrin ò lè ṣe. Ṣé ẹ wá rí àwọn òyìnbó tẹ̀ ń kọ́pì yẹn bí ẹ bá ṣe kọ́pì wọn tó náà lẹ́ẹ̀ṣẹ̀ kó bára yín sí. Òyìnbó tá à ń kọ́pì tó ń sọ fún wa pé ọkùnrin kan àti obìnrin kan, òyìnbó ò ní agbára láti lè cheat àbí láti lè ní ju obìnrin kan lọ ń gbà mí. Obìnrin kan tó yìnbó bá ní gan gbà mí gan kọ́lọ̀ ń jẹ́ ó lágbára àti lè dó tán ni, because ẹ lè fi white man kẹ́ ẹ fi wé African man. Àwọn African men are very strong. Àgbo ó ní wọ́n fi wo African man dàgbà. African man tí ò bá mu tó bá bọ̀ wọ́n bí sílé gan kọjá abroad náà bí sí, àtọ̀ tán fi bí àtọ̀ ẹni tó mu àgbo ni. Ẹ lè fi àwọn tán màgbo tó ń jẹ owó tó ń jèso tó ń jẹ àwọn nǹkan tán strong kẹ́ ẹ fi okó wọn kẹ́ ẹ fi wé okó àwọn òyìnbó tó ṣe wípé tíì ni wọ́n mu. Lára àkọ́kọ́ ni wípé òyìnbó ò ní strength tí African man ní, kò síbi tó òyìnbó ti fẹ́ rí, because apart from the fact wípé àwọn òyìnbó wọn strong tó African, another thing ni wípé àwọn òyìnbó tá à ń sọ yìí ìmí inú wọn ò kí ọ̀pọ̀lọpọ̀ wọn not even ìmí many of them wọn ò kí ń circumcise wọn dákó. Okó dídá fún ọmọ ọkùnrin sì rèé ó ní agbára tó ń ṣe nínú okó, ó ní agbára tó ń ṣe nínú erection. So òyìnbó lè má lè cheat because they don't have the strength that an African man has. Though mo try láti take àwọn studies kan tó sọ fún mi wípé there is no significant difference between the libido of a circumcised man and a non-circumcised man, but I am yet to approve because okó tí wọ́n dá tí foul skin ṣì wà lórí ẹ̀ tó dàbí towel tó ṣì bò lórí tó ṣẹ̀ṣẹ̀ ń fọwọ́ fà sẹ́yìn kó tó di wípé wọ́n penetrate, ẹ lè fi wé okó tó ti dá tí ó ti clean tó yẹ pé gbogbo ẹ̀ adé orí ẹ̀ máa show and all of that. So àwọn people yìí wọ́n ń sábà circumcise. Ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn sex toy tá a sọ wípé ó lè cause cancer ó lè ṣe kínní ọ̀dọ̀ wọn ló ti originate wá. African man ò ní ìdí sex toy. Ara àwọn náà ni wọ́n ń ṣe dildo, àwọn náà ni wọ́n ń ṣe àwọn instrument kan tán ni wọ́n wọ̀ sínú oko yóò jẹ́ kẹ́rẹ̀ ṣàn last long. Àwọn èèbò náà ni gbogbo nǹkan yẹn. African man don't need all those things because African men are naturally strong. So o lè sọ wípé nǹkan tí òyìnbó ń ṣe ni kí dúdú náà ṣe. Gẹ́gẹ́ bí òyìnbó bó ṣe jẹ́ pé obìnrin ẹyọ kan náà máa ń fẹ́ yẹn, they don't even have the strength láti sùn tí obìnrin ẹyọ kan yẹn dojú àmì because ọ̀pọ̀lọpọ̀ wọn strong. O lè fi okó African okó Nigerian man kó fi wé okó white. An African man is stronger than a white man. So nǹkan tí white man tí ó lè ṣe African man lè ṣe because of agbára wọn. Ṣóyé wa àwọn òyìnbó yìí romance nìkan náà ti gúdù ọ̀dọ̀ wọn ló ti rí sẹ́ ó ròyìnbó mi tó fẹ́ yàwó yóò lọ ra sex toy yóò fún yàwó tó fẹ́. African man ò lè gbẹ́gi lére ó fi igi gbẹ́gi okó ó wá fún obìnrin nítorí wípé agbára tọ́lọ̀ ń fún okó òbò kan ò lè jẹ́ tán. Agbára African man tó jẹ́ ọkùnrin tọ́lọ̀ ń dá tó pé o ò ní agbára ìwọ gẹ́gẹ́ bí obìnrin o ò lágbára ọkùnrin kan ṣoṣo, you don't have his strength. Àfọkùnrin tó bá wà lórí oògùn tàbí tó bá láwọn exceptional cases kan bóyá ó jẹ́ èèyàn kan tó wà spiritual tí ó ráyè pé kinní. So gbogbo equal right yẹn ọ̀dọ̀ àwọn òyìnbó lẹ ti kọ́. Àwọn òyìnbó yẹn sì rè wọ́n dàbí wa because they are not as ìmí àfi ṣúgà sọ́bẹ̀ ìmí àṣe aṣọ oúnjẹ àfi ṣúgà sí gbogbo àwọn nǹkan yẹn wọ́n pa libido wọn. So kò sí. Mọ́mí Títílọlá, you said you are right, dúdú are naturally stronger. Yes, dúdú ọkùnrin dúdú ẹ̀ lè fi sexual nature ọkùnrin dúdú kẹ́ ẹ fi wé òyìnbó. So gbogbo àwọn òyìnbó tẹ̀ ń kọ́pì yìí wọ́n dàbí bí African man. An African man is strong naturally. So African man tó bá fẹ́ ìyàwó ẹyọ kan bóyá ó relate ó ní sexual relation pẹ̀lú ìyàwó yẹn bóyá ẹ̀kíní ẹ̀kejì tó rẹ̀ that same man tó bá dìde ó ti rẹ̀ pẹ̀lú obìnrin eléyìí tó bá rí obìnrin míì tó rọra ṣèdí bàbà kọjá lójú window okó ẹ̀ sì máa le sí obìnrin míì yẹn. I'm telling you that is how African men are naturally made. And àwọn white yìí kí ni wọ́n ń jẹ? Ṣé wọ́n ń jẹun ni? Wàá fi funfun tó jẹ bóyá pizza àbí kéwòn náà máa ń jẹ yìí wàá fi wé African tó ti jẹ yán pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ tó ti dúró tó ti nàró tó wáyé tó stand gidigba.
ẹ má máa pàfin ládùn bí àràn. Àwọn culture yìí àwọn òyìnbó yẹn wọ́n lè má lè cheat because so many factors ló contribute to the fact pé òyìnbó ò lè relate sí obìnrin pẹ̀lú ojú obìnrin kan lọ at once. Kò sí so tó bá fẹ́ dandan pé ìwọ ò fẹ́ competition ò fẹ́ kẹ́ lómi kan bẹ́ẹ̀ dó ọkùnrin lọ fóyìnbó òyìnbó ò lóko because normally gan tó oko African gan tó bá ń dòwò nìkan gan fún bí 20-25 years tó bá yá wàá padà bá yí oko yẹn jẹ́ ni because oko tó ti ń dòbò kan fún 20 ọdún tó bá yá òbò yẹn ò ní lè kó yẹn mọ́ torí kó mọ́ regular customer òbò tó bá ti yá àti study ẹ̀rí wípé variety is a protective factor for erectile dysfunction. Variety is a protective factor. Our Muslim friends who are having multiple wives yẹn wọ́n tètè ní erectile dysfunction go and ask them. Variety is a protective factor. That's what science says. Mi lẹ́ni tó bá fẹ́ dúró tẹ iye ọ̀kan kó má dúró tì. Bẹ́ẹ̀ a lè torí pé a fẹ́ sọ eléyìí ká má wàá sọ tó wà níbẹ̀ tọkọ nù wì. So because multiple women náà gbọ́dọ̀ lówó lọ́wọ́ tó fi tọ́jú wọn. A kàn sọ ni sódà a lè yé wa wípé tá a bá tí ì rí ọ̀tá tá a bá tí ì dán nǹkan wò lọ́nà méjì a lè fi gbogbo ẹnu sọ wípé ó ti bàjẹ́. You cannot use, for example, we first study effect of organic fertilizer on the growth of a particular crop. Effect of organic fertilizer. Experiment tó máa set up 3 experiment ló máa set. Wàá lo organic fertilizer sí kan, wàá lo inorganic sí kan, wàá dẹ̀ ṣe kan tó ní nǹkan kan which is going to be the control. Then you now compare, by the time you grow your plants, your whatever, you now compare the organic with the control, then you compare the inorganic with the control. Ìyẹn ló fi máa draw a conclusion. Oh, lè lo experiment kan, that's not even experiment, they will just rubbish it. No professor will approve that from you. So before you can say that this thing, ó ti ní parental problem, you must be able to prove beyond the reasonable doubt. Kò ṣiṣẹ́ ńlé, kò tún ṣiṣẹ́ ńta. Ìgbà yẹn ló fi wá mọ̀ pé ó parental problem. Torí ń bàbá yá ní ìsìn wọ́n ní ọmọ fẹ́ yàwó mi sọ fún yín pé variety is a protective ọkùnrin tó pẹ̀wò bá ṣiṣẹ́ o ò tí ì lè fi gbogbo ẹnu sọ pé pẹ̀wò ṣiṣẹ́ tó bá yẹ kó obìnrin kan ló ń bá ṣe ó dìgbà tí ò bá ṣiṣẹ́ lọ́dọ̀ Mrs. A tó ṣiṣẹ́ lọ́dọ̀ Mrs. B náà ìgbà yẹn ló tó mọ̀ kó parental problem. So African men are strong, they are very strong, stronger than the whites, so you can't compare.